oúnjẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Erimoseleké ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin ọmọ kóòtù òjìire nílé lóko lẹ́yìn odi. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní moko ó máa ń ní àpẹẹrẹ moko ó máa ń lápẹẹrẹ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti pè mí bí mi léèrè ọ̀rọ̀ tẹ wádìí ọ̀rọ̀ lẹ́nu mi tẹ sọ oríṣiríṣi tí kálukú fẹ́ sọ lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ pẹ̀lú brọ́dà mi Olóòlù. Gbogbo yín lẹ mọ̀ pé Olóòlù iye kan mi ni ọ̀bẹ tó mú kì í sì gbẹ́ èkù ara rẹ̀. So mo rí láìlé tí ẹ̀yin bá sọ èmi ni bíi pé èmi lè yà affect. So mo fẹ́ listen sí nǹkan táwọn èèyàn ń sọ. Mo ti wá listen sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Mo wá wò wípé okay, jẹ́ kí èmi náà wá sí ọ̀dọ̀ brọ́dà mi kí n wá wádìí kí a mọ èwo ló jẹ́ òtítọ́ èwo ló jẹ́ òdodo torí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti ń pariwo Ṣòkòtì tó bá ti jẹ́ tẹnìkan ni ẹ ti súré lọ ẹ ti gbé jáde bẹ́ẹ̀ lórí ṣùgbọ́n ẹ mọ̀ pé èmi è gbé nǹkan anyhow ìrì di nǹkan yẹn ẹ ti mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn èèyàn gbé rẹpẹtẹ táwọn bloggers gbé rẹpẹtẹ tí mi ò bá wọn gbé kí ni mi ò sì bá wọn gbé mi ní ṣọ́ọ̀ṣì bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ mi ò jẹ́ bá wọn gbé. So lórí eléyìí mo wá pe brọ́dà mi lánàá so mo dẹ̀ sọ fún wọn pé lénìí mò ń bọ̀ mo fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ yẹn mo dẹ̀ débí wọ́n bá mi sọ àwọn ọ̀rọ̀ yẹn mo dẹ̀ fi rò pé ok ẹ̀yin tẹ́ ẹ believe pé ok nítorí pọ́dọ̀ mọ̀lẹ́bí Ṣòkòtì lè ìṣẹ̀lẹ̀ sí ní òjò sọ̀rọ̀ òun torí yín gangan ni mo ṣe fẹ́ tún ya eléyìí otherwise àwọn gan ti sọ pé àwọn ò fẹ́ grant interview mọ́ wọn fẹ́ grant interview mọ́ because ẹ̀yin náà mọ ọ̀rọ̀ kí n sọ pé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tàbí kí n sọ pé ọ̀rọ̀ Nàìjíríà so òun ni mo ṣe wá sí ilé láàárọ̀ yìí láti wá ya ẹ̀yìndè ní kì í ṣe nǹkan tó máa gùn lọ rẹpẹtẹ mo kàn fẹ́ béèrè gbólóhùn kan tàbí méjì lọ́wọ́ wọn kí n jù kẹ́ mọ́ nígbà tó kan mọ̀lẹ́bí tiẹ̀ kò ṣe nǹkan kan lórí ẹ̀ òun ni mo ṣe wá n táwọn náà dẹ̀ ṣe gbà láti grant mi ní interview yìí nìyẹn. So tí ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn ni a máa ń fi ń wò àwọn Yorùbá dẹ̀ sọ pé bí ẹyẹ bá ṣe lọ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe máa ń sọ òkú ẹ̀ ṣùgbọ́n èmi kọ́ ló ń dájọ́ because nǹkan tó ṣẹlẹ̀ sínú mọ̀lẹ́bí tèmi ni so èmi kọ́ ló ń dájọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí ní kẹ́ ẹ jẹ́ àjọ wo kí ni àjọṣe àwọn ọmọ Yorùbá ò ṣe ní bàjẹ́ kí ni ò ṣe ní dàrú pàápàá jùlọ lórí irú nǹkan báyìí tó bá ṣẹlẹ̀ yìí nìkan kan ní ó ṣẹlẹ̀ o so many things míì náà ó tún ṣẹlẹ̀ ibi tí ayé lajú dé lónìí ni ló ń fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan so àbáyé bá dẹ̀ ti yí náà àwa náà máa bá ayé yẹn yí. Bàbá ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà. Ẹ kújọ́ mẹ́ta. Àwa nìyẹn o. Ẹ pẹ̀lẹ́ sà. Yes sà. Mo kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ bá dárúkọ ara yín fún ara dé. Orúkọ mi ni Olóyè Kazeem Ifájuyì Ọmọ́tọ́sọ tí mo jẹ́ Mágàjí ilé Ajé lóde Ajé Olóòlù Ìbàdàn.
mo jẹ́ olúayé ọba Ògbóni fún gbogbo àgbáyé. ẹ ṣe ojú ò ní tì í. Ọ̀rọ̀ tó ń lọ lórí afẹ́fẹ́ bó tilẹ̀ jẹ́ pé ẹ ti sọ pé ẹ fẹ́ grant interview lórí ẹ̀mọ́, inú mi dùn pé ẹ grant ti mọ̀lẹ́bí yín. Ẹ dákun torí Ọlọ́run, àwọn nǹkan kan tó ṣe kókó nìkan ni mo fẹ́ béèrè lórí ẹ̀. Ẹ fẹ́ ká ro ẹjọ́ rẹpẹtẹ lórí ẹ̀. Àwọn nǹkan tí mo gbọ́ nínú interview tí wọ́n lọ rèé ṣe fún ọmọ yẹn àti àwọn nǹkan kọ̀ọ̀kan tó jẹ́ tó ní kìmíníkìmí nínú ọ̀rọ̀ yẹn, òun nìkan ni màá béèrè. Ọmọ yẹn sọ wípé ìgbà tí wọ́n bóun ṣe gbogbo ètùtù tí wọ́n bá òun ṣe tán yẹn ni wọ́n wá mú òun wọnú yàrá lọ. Wọ́n sọ pé ó máa ṣe fídíò, wọ́n wá ń sọ ọ̀rọ̀ sí òun lẹ́nu. Mo dẹ̀ wò pé tó bá rí bẹ́ẹ̀ yẹn ó máa kù díẹ̀ káàtó tó bá jẹ́ pé àmúwọnú ilé à ń lọ rèé sọ̀rọ̀ sí lẹ́nu ni. Ṣùgbọ́n inú mi dùn pé ẹni tá a sọ̀rọ̀ rẹ̀ náà wà láyé, wọ́n wà láàyè. Ibi tí màá ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Bàbá mi, ṣé lóòótọ́ ni wọ́n mú lọ láti lọ kó sí nínú pẹ̀lú nǹkan báyìí ni kò sọ? Ẹ ṣe olóòtú, ọmọ tá a rí náà kì í sọmọdé. Bẹ́ẹ̀ ni. At least tá a bá fọwọ́ wọjú orí ẹ̀ òun náà mọ̀ súnmọ́ ọmọ 20 ọdún. Bẹ́ẹ̀ ni. Àbí kó lé 20 ọdún. Bẹ́ẹ̀ ni. Kí n wá dáná lẹ̀ báyìí ní ìsìn kí wọ́n sọ pé kí n wá kọwọ́ bọ̀ lágídí. So ṣeéṣe kò possible now. Kò ṣeéṣe kí wọ́n pè kí wọ́n sọ pé lágbájá lọ ṣe nǹkan báyìí, àfẹ́kọ̀ọ́ sọ nǹkan báyìí. Kí ni wọ́n fẹ́ gbà ń bẹ̀? Èmi ni. Gbọ́n orí àṣejù ló bí gbogbo eléyìí. Tó bá jẹ́ pé wọn bá tí wọ́n ní kọ́ máa lọ bẹ́ẹ̀, irú ọjọ́ òní yìí wọ́n ti máa sọkún lé wọn. Àmọ́ tí tó lè bí. Ṣùgbọ́n gbogbo wa la bí a mọ̀ tó bí ojú àánú tá a ṣe nìyẹn. Torí mi gẹ́gẹ́ bí ẹnìkan ọgbà pé kí wọ́n ṣe ètùtù kankan fún, ṣùgbọ́n ẹ̀bẹ̀ pọ̀. Ó ti yé, ẹ̀bẹ̀ pọ̀ nítorí tí wọ́n fi ṣe ètùtù fún nìyẹn. Ọmọ yìí nígbà tí wọ́n sọ pé ó rìkọ́dù olóòlù, kì í ṣe pàwọ́ alámú fún ara wa. Àwọn èèyàn tí wọ́n jọ wà ládùúgbò lágbájá ló ṣe nǹkan báyìí. Àwọn èèyàn ti wá gbéra pé wọ́n fẹ́ lọ bàjà fún. Kọ́ má bàa di pé yóò tó di crowd ẹ̀ lọ fọlọ́pàá mú. Yẹn fi fọlọ́pàá mú tó bá ti wà ní station, ojú àwọn èèyàn kú lára rẹ̀. Torí wọ́n bá lọ ọ̀nà bí nǹkan bá ṣe, wọ́n tó lè máa dákọ̀ wá pàwọ́ la fi nǹkan ṣe, ìjẹ́ fi mú lọ tọlọ́pàá nìyẹn. Gbọ́dọ̀ díjọ́ kejì. Wọ́n wá bá kò sí ní tá a fẹ́ bá fa ẹ fílẹ̀ ẹjọ́ máa lọ. Ṣùgbọ́n àwọn kan bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n súnmọ́ wa ní olè tí wọ́n mọ implication rẹ̀, tí wọ́n mọ tó lè ṣẹlẹ̀. Nínú àwọn èèyàn rẹ̀ ló jẹ́ kí wọ́n mú wá síbí báyìí. Bí wọ́n dẹ̀ ṣe mú wá, èmi tètè jáde sí wọn. Àwọn fúnra wọn náà mú wá. Wọ́n mú wá síbí báyìí nígbà kó station. Àwọn èèyàn tí ẹ fẹ́ máa mú ẹ fi ilẹ̀ ẹni wọ́n máa mú lọ ni bàbá yẹn, bàbá àdáyà lọ wá ní ká dákun kájọ. A mọ̀ pé nǹkan tó ṣe máa lẹ́yìn, ṣùgbọ́n ká má jẹ́ ọ lẹ́yìn ká dákun kájọ. So náà bẹ̀rẹ̀ sí pé àwọn èèyàn oríṣiríṣi kí làwọn ò ṣe tó bí ètùtù tí wọ́n ṣe fún nìyẹn. Èmi tó ti agree pé ẹ má ṣe nǹkan kan fún ẹjọ́ máa lọ. Mẹ́ bàbá yẹn kì í ṣe tí tá a lè kọ̀rọ̀ sí lẹ́nu. Ibẹ̀ ṣe wá ní ẹsẹ̀ kẹ́nìkan wá ṣẹ̀kẹ́ wá ní pé ọ̀yá ẹ dákun ẹ bá ń forí jì yàn mi ni. Kò sí nǹkan tá a fẹ́ sí mbẹ̀. Àṣé bí mo ti wá bẹ̀bẹ̀ fún yàn rí ní bí ìgbà náà. Àti wá bẹ àwọn oníṣẹ̀ṣe ń bíbà ìjọ kan lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ mi kan. A fi lẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. So ohun tó bí tí wọ́n ṣe fóònù nìyẹn. So ń gbọ́dọ̀ ká gbogbo nǹkan tí wọ́n ra ọkọ rẹ̀ lọ ra ẹran o tí wọ́n fi ṣe ètùtù fún o. Ok. Ọkọ rẹ̀ lọ ra ewúrẹ́. Nígbà ọkọ rẹ̀ wá sọ fáwọn pé nígbà tó ń lọ ra ewúrẹ́ nǹkan báyìí lọ ṣẹlẹ̀ pé ọkọ̀ gbá ọ̀kadà tó ń gùn gbọ́dọ̀ lọ yọ nǹkan yòókù
wọ́n rẹ̀ lẹ́dẹ̀ ni wọ́n rẹ̀ yẹlé ni wọ́n rẹ̀ yẹtu ni wọ́n ra orúkọ ni kí wọ́n lọ rà fún àwọn òfowólẹ̀ kí wọ́n lọ rà nítorí bí owó tí ń san nìyẹn. ìṣèkéwé bóyá wọ́n dẹ̀ bá wọn ṣe àwọn tí wọ́n ṣètùtù wọ́n bá wọn ṣe wọ́n ṣe jọ́ láyé èmi máa sọ fún pé màmá rẹ̀ mo sọ fún màmá ẹ pé ẹ má jọ ọmọ ìyọ̀ wẹ̀ lónìí o tó bá dọ̀la nìkẹ́ jẹ́ kó tó wẹ̀. ok ẹ ṣe orí lásán o. ẹ ṣe wọ́n ń pariwo pé wọ́n 400,000 pé láfítà táwọn ra ẹran tán wọ́n gba 400,000 lọ́wọ́ rẹ̀ kí lẹ rí sọ sí. ẹ ṣe wọ́n ní wọ́n gba 400,000 lọ́wọ́ ẹ̀ èmi ò béèrè lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ sọ pé lónìí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ gbọ́ngbà tí wọ́n ka gbogbo nǹkan tí wọ́n rà tí wọ́n kà fún wọn ni wọ́n sọ pé èlò ló lè ká ni wọ́n fi sanwó. ó dà bí wọ́n ṣe bá ara so èrò yìí lè máa béèrè lọ́wọ́ wọn pé èlò ní gbogbo nǹkan tẹ́ rà mí lè béèrè because ẹni ó tákàrà kan nǹkan tó tákàrà pọ̀ nǹkan jẹ ni ó kó fàkájọ jẹ so kí mo fẹ́ máa béèrè fún kí wọ́n máa kò sí nǹkan tí yẹn lè gbé wá nínú ilé tí mo lè sọ pé ó yá torí ọlọ́run ṣe ń fèmí náà ọlọ́run ṣe dáadáa fún mi láàyè ni. bẹ́ẹ̀ni tèmi náà máa ṣe bẹ́ẹ̀ni tèmi náà máa ṣe. now gẹ́gẹ́ bí ọ̀rọ̀ embarrassment tí kìíní ti fà ń sìn kí ni advice tẹ́ fẹ́ fáwọn èèyàn. ṣe rí Yorùbá ní máa fi sọ̀rọ̀ ni orí ẹni apẹ̀kùn sí irọ́ ọmọ tí ń sọ̀rọ̀ rẹ̀ tí wọ́n ń gbé káàkiri ọmọdé ni àwọn ò gbàdúrà kí nǹkan ó ṣe àwa ti ṣe tí a ti ṣe fọ́lọ́run ẹni tó bá fẹ́ bá wa jà láàyè ọ̀tọ̀ tó bá bá wa jà àwa náà ó bá wọn jà ṣùgbọ́n ọmọ ìyá àfẹ́ kí wọ́n fi tọmọ yìí kún mọ́ ẹ máa fẹ́ bá wa jà èmi yẹn sáàfà o ní ilé ẹ̀sìn pásítọ̀ oníṣẹ̀ṣe ni mí ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ bá wa jà àáfà tó bá fẹ́ bá wa jà àwa náà rẹ́ẹ̀dì láti bá wọn jà torí mo ti gbọ́ nú àáfà kan tó sọ pé tó bá di next year òun máa kó ìyàwó òun máa kó àwọn ìyàwó òun wọ́n máa tẹ̀lé òun mo gbàládùn àpọ̀lọ́ òun ó jẹ́ ká ju next year lọ tó bá di next year yẹn káàfà yẹn kó ìyàwó ẹ̀ kó wá kó pàdé olóòlù pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run ní tẹ́wọ́ gbà ní tójú rẹ̀ ó rí. torí ṣe rí irú àwọn nǹkan tẹ́mi ò fẹ́ ńlẹ̀ Yorùbá nìyẹn òǹkóyà wọ́n ti sọ fún ọ pé nǹkan ìyá kì í ṣe àwọn èèyàn kan níjọ́un wọ́n jẹ igún wọ́n dẹ̀ lọ mú ọ pé ọ jẹgún wọ́n sọ fún ọ pé nìkan ẹ jẹgún nígún kọ́ ló ń jẹ díẹ̀ ló ń jẹ nǹkan kan ò padà ṣẹlẹ̀ sí wọn o àwọn tí wọ́n jẹ díẹ̀ tó ní tẹ́lẹ̀ bá jẹ kókí ní ìṣẹ̀lẹ̀ ọ̀dà lálẹ́ àná igún níyàwó tó ń jẹ àmọ́ tó ṣẹlẹ̀ sí wọn o ṣe rí lórí ìyẹn ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí too wrong can never make a right kì í ṣe pé tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ kí gbogbo wa ó dìde pé a sì máa bàjẹ́ lọ ní nínú ìtàn tí èmi bá ọmọ olóòlù ọmọ bíbí inú olóòlù gangan ó ti forí lùgbàdì ń tà ń sọ èrí kò dẹ̀ yí jẹ́ so èmi ò ní kí àáfàá kankan má kó ẹlẹ́hàá wá o ṣùgbọ́n wọn ọlẹ́hàá náà tó máa gbà kí wọ́n mú ẹ wá rò lẹ́ẹ̀mejì o èmi ò ní kẹ́rì kankan má kó ẹnì kankan wá ṣé rí ẹran tá a bá gé ẹran tá a bá fi yín gé ọlọ́run ló lè ṣèdájọ́ ẹ̀ lẹ́fù sọ pé ọlọ́run ló ń ṣèpàdájọ́ ẹ̀ nípìnran bóyá ètò wà nínú ló pọ̀ jù bóyá ètò wà ń ta ló pọ̀ jù a lè mọ̀ ẹ dẹ̀ mọ̀ pé ọ̀rẹ́ kítíkítí iye kan kàtàkàtà ńjọ́ ọ̀rẹ́ kítíkítí bá tán iye kan kàtàkàtà ni yóò kù o iye kan mi ni ẹni tí mo wá báyìí that is why ẹ fi rí pé mo nígbàgbọ́ pé àtùpà ìdínà rírí ààrẹ ok ẹ̀yin ọ́díẹ̀nsì ni mo wá gbọ́ ọ̀rọ̀ yẹn fún
mo dẹ̀ fẹ́ ká rò ó dáadáa ká má fi eléyìí tó ti ṣẹlẹ̀ ká wá ọgbọ́n bí Ọlọ́run ó ṣe jẹ́ kí a rí àtúnṣe sí kí a má tún fi ìyẹn pilẹ̀ wàhálà mi n tó kulẹ̀ wà níwájú àwa ọmọ Yorùbá ti pọ̀ jù ó pọ̀ gan ni o àwọn ọmọ olórí burúkú gbébọ̀gbébọ̀ yẹn wọ́n wà nù gbogbo wa káàkiri o gbogbo ọ̀nà la dẹ̀ rántí pé tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ níjọ́ tí gbogbo ọmọ Yorùbá ti ń dìde ogun pé láyé agbára wa rẹ̀ lọ́wọ́ yẹn wọ́n kàn tún ju nǹkan mìíràn lẹ́ni ìyẹn lábàámọ̀ rán láti gbàgbé ntí à ń ṣe mọ̀ pé torílẹ̀-èdè tó bá ti di páwọn ọmọ orílẹ̀-èdè kọ̀ọ̀kan fún ìjọba àpapọ̀ tẹ̀sán kìíní kan nígbà tí wọ́n bá dijọ́ kejì wọn ni bọ́ọ̀lù World Cup tá a lùsì yẹn wọ́n látún gbá ẹ̀rí ìyẹn làwọn èèyàn máa gbé káàkiri wọn kò kàn wọ́n nu gbogbo tá a ti ń fà pé kò tẹ́ wa lọ́rùn yẹn kò kàn wọ́n mọ́ tó mo fẹ́ kéèyàn èèyàn ẹ bá mi fi òye gbé kinní ẹ bá mi fi òye gbé ọ̀rọ̀ yìí ẹ má rú ní rí i pé nítorí pé ó jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ ló fi ń sọ ohun tó ń sọ bó bá jẹ́ mọ̀lẹ́bí ẹ̀ lómìn náà ń sọ̀rọ̀ ńbẹ̀ náà that is why tó fi jẹ́ pé mo fi ọ̀rọ̀ sísọ yẹn lẹ́fẹ̀ẹ́ yìí so mo kàn bẹ̀ Ọlọ́run pé ilẹ̀ Yorùbá Ọlọ́run ò ní dàrú fún wa gbogbo ẹnikẹ́ni tó bá ní ẹ̀mí póun ó da ilẹ̀ Yorùbá rú ilé àtọ̀nà rẹ̀ Ọlọ́run ó dàrú o so ẹ jẹ́ ká tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká mú ní mú tó yẹ ká mú ká dẹ̀ fèsì rẹ̀ so that àní máa ránró láàrin ara wa kò ní dàbí onírú tó dá mi mọ́ dá ẹ kò ní ṣẹlẹ̀ so ẹ̀yin èèyàn ó lójú ẹni tó máa wà nírú ipò tí mo wà sí bàbá wa Olóòlù ẹ̀gbọ́n ẹni tó jókòó yìí ni mo jẹ́ ó lójú ẹni tó máa wà nípò tí mo wà yìí tí ó máa béèrè yóò forí pamọ́ ni kò ní fẹ́ sọ kankan ó sì ṣùgbọ́n èmi wá béèrè despite the fact pé wọ́n ti sọ pé àwọn ò fẹ́ grant interview mọ́ èmi dẹ̀ sọ àwọn dẹ̀ sọ pé àwọn ò tiẹ̀ grant tẹ̀gbọ́n àwọn náà so ọ̀rọ̀ yẹn létí gbọ́ yẹn ẹ̀yin ọmọ Yorùbá gbogbo ohun tí yóò da àárín wa rú Ọlọ́run ní jẹ́ kó wáyé bí kálukú wa bá ṣe èrò sí mo fi yẹn lẹ́fẹ̀ẹ́ yẹn audience ṣùgbọ́n Ọlọ́run Lédùmarè kò ní da àárín wa rú now àwọn kan ti wá ń sọ̀rọ̀ àwọn kan ti ń sọ̀rọ̀ lóríṣiríṣi tí mi ní ṣàì sọ̀rọ̀ débẹ̀ ẹ̀ sẹ́yìn pé ẹkún ló máa ń bá kó wá àwọn ẹlẹ́sìn àwọn alákatakítí mùsùlùmí wọ́n ti wá ń jáde wọ́n ti ń sọ̀rọ̀ ẹ dẹ̀ mọ̀ pé kẹ́lẹ́yìn tó ṣẹlẹ̀ lèmi ti ń bá ọdún kẹrin tèmi ti ń bá wọn pò lélẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ èyí tí wọ́n kọ tapá ti tan nílọrin olórí burúkú yín ò sọ̀rọ̀ lórí ẹ̀ àárí ara àwọn tó jáde ẹni tó tún jáde tó tún sọ̀rọ̀ lórí ẹ̀ dáadáa ẹ mọ̀ ní tẹ́ fojú ẹ̀ rí ńlọ ni o gbogbo àyìn àfáàfin ńláńlá yẹn ẹ̀ ń jáde sí lábẹ́nú ni o ṣé ilé tó ṣẹlẹ̀ síwáyé tó yẹ kẹ́ ẹ máa sọ wọ́n kọ́ tapá ti tàn ni o wọ́n tún bá bàtà obìnrin 8 nínú ilé ẹ̀ ó túmọ̀ sí pé àwọn 8 tó ti kọ́kọ́ pa sẹ́yìn nìyẹn wọn máa pa ẹ̀yin alákatakítí ẹsẹ̀ máa pa so eléyìí bó ṣe rí ọmọ yìí ò kú adúpẹ́ lọ́rọ̀ ọ̀rọ̀ owó lẹ́ ń complain lé lórí ẹni tó jókòó yìí ọlọ́mọdé àríra burú tí n bá ní ìṣòro 500,000 1 million ẹ tí máa takàgbà ẹ̀yìn ní ìdí àti wábí bàbá wọn mọ̀ ní ìdí nǹkan báyìí mo máa pè yóò dẹ̀ ṣe so ẹni tó bá ti tó ẹran sílè kan ra ó ti kúrò ní fa kájọ jẹ ẹni pé mi ò gbé sẹ́yìn mọ̀lẹ́bí mi mélòó nínú yín ni ó ṣe irú ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa dọ́gbọ́n pé kò yẹ eléyìí báyìí ilẹ̀ máa sọ that is why tèmi fi fẹ́ kí n wá gangan kí n ṣe interview yẹn bàbá mi Ọlọ́run Elédùmarè àti àwọn tó ní ilé ayé yìí wọn ò ní jẹ́ kí a rí àṣìṣe pẹ̀lú gbogbo tó ga ju ẹ̀mí wa lọ Ọlọ́run ò ní dá sí wa lágbádá inú mi dùn pé
despite the fact pé ti make up mind pé ẹni grant interview wọn ẹni grant èmi ẹ lè máa ń tẹ́ ẹ yọ mí nínú ẹ̀ báyìí èmi ni mo mọ tí mo yọra mi nínú ẹ̀ torí pé tí mi ò bá wá àwọn èèyàn tó ti sọ pé bàbá Sokoti tó bá jẹ́ nìkan ni o ẹ ti tẹ̀ bàtí ẹ ti gbé jáde ẹ ti lẹ́nu bí ìjẹta yẹn wọ́n ń ṣe 500 mọ́ láti pè mí ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run iná ni mo wáyé interview tẹ believe táwọn ọ̀pọ̀lọpọ̀ believe pé mi ò ní lè ṣe nítorí pé ẹ̀jẹ̀ mi ni ló involve náà ó ní mo wá ṣe so gbogbo tó ó bá ṣẹlẹ̀ lénìí ó ṣẹlẹ̀ nítorí ọ̀la ni ètò agbẹ́yìn sí àlẹ́ sọ pé àti ìgbọ́rí so bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ilé ayé yìí ló dé yìí so mo kàn fẹ́ bẹ ẹ̀yin èèyàn ẹ má jẹ́ ká dẹ́jà bí ò bá sí ẹ̀já dídá yẹn a ní rí gbogbo ń tá a rí tó lọ yìí o ẹnìkan sọ̀rọ̀ Ajágbémọ́kèfèrí ó kó àwọn ìyàwó rẹ̀ ó kó wọn lọ bólóòlù ó dẹ̀ sọ ń tó ṣẹlẹ̀ sí Ajágbémọ́kèfèrí àtàwọn ìyàwó ẹ̀ fún wa kí ló táwọn ẹlòmíì máa sọ̀rọ̀ bí ẹni torí ẹ ti dàrú kàn sọ̀rọ̀ bí ẹni torí ẹ ti dàrú so ẹ ti wá rí eléyìí bí ibi tẹ́ ẹ gọ sí tẹ́ ẹ fi máa fèsì àwọn aburú tí àwọn àáfàá míì ń ṣe àwọn aburú tí àwọn pásítọ̀ míì ń ṣe so ẹ fẹ́ fi léyìí bojú láti mo ti score yín more than 20 goals ẹ wá fẹ́ fi léyìí score mi lẹ́yọ kan ẹ ń ṣe láyé ni tọ́ra ayé ò fọ́ lójú gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ní láyé mọ̀ so ẹ̀yin èèyàn mi mo fi ìdájọ́ sọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ fi ọ̀rọ̀ sísọ sọ́wọ́ yín ṣùgbọ́n ẹ jẹ́ ká gbà wípé gbogbo ohun tó bá ti níbẹ̀rẹ̀ yóò padà lópin ojú òní ti wà bàbá mi pẹ̀lú ògo Ọlọ́run ní ìlú Ìbàdàn yìí tí àwa lé ní ọ̀kan gbòógì ní ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ mú ọ̀rọ̀ olólóyè ìlú kúrò ńbẹ̀ náà Ọlọ́run ló mọ iye ẹni tí a ti lò yẹn láti gbà sílẹ̀ bí gbogbo ayé lè má lè sọ èmi mọ iye èèyàn tí mo ti mú débì tọ́lọ́run dẹ̀ tẹ́wọ́ gba àdúrà wọn ẹ má jẹ́ kí eléyìí discourage yín ẹ jẹ́ kí kálukú sọ gbogbo tó bá wọ̀n ó ń tán lọ náà nìyẹn so mo bẹ̀ yín ẹ má jẹ́ kí yẹn ó dìtà normal oore tẹ́ ẹ̀ ń ṣe ẹ má jẹ́ kó dìtà ẹ̀ torí téèyàn bá ṣe ni ó gbà béèyàn bá ṣe oore yóò rí gbà béèyàn bá ṣe bí náà yóò rí gbà ẹ̀yin èèyàn mi ìfẹ́ kọ́rọ̀ yóò gòjù. ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Àmọ́gájí ilẹ̀ Ìbàdàn tó Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn baálẹ̀ àti àwọn gbogbo èèyàn Mọ́gàjí ní Ìbàdàn àti bàbá mi kábíyèsí aláṣẹ mo sọ̀rọ̀ kan jò ní pé ẹni tí Olúbàdàn bàbá ti wà Ládọjà bàbá mi ni ẹnu mi gbà láti sọ bàbá Ládọjà Olúbàdàn ti wà ẹni tí Olúbàdàn bá bí tó tún wá ń wá ọlọ́lá kiri kan òun ni di ó lé ọmọ àlè ta ní nìbàdàn nìyẹn pé bàbá Ládọjà bí ọ̀tọ̀ wá ń wá ọlọ́lá kankan ọlá wo ni ò sí nílé Ládọjà gbogbo ohun tó ń ṣe first in history ni wọ́n ṣe senator wọ́n ṣe governor àwọn lẹni tí wọ́n tún kọ́kọ́ yọ àwọn lẹni tí ẹ kọ́kọ́ dá padà ẹ wo ẹ máa wo gbogbo ọ̀tọ̀ yẹn bó ṣe ń lọ wọ́n wá padà wá gba adé ọba níbi tí president orílẹ̀-èdè òde tí ó ti dọ̀bálẹ̀ wájú wọn níbi tí àwọn bàbá Ọbásanjọ́ òde tí ó ti dọ̀bálẹ̀ wájú wọn gbogbo àwọn tó ń fẹnu sọ̀rọ̀ kó sọ ń gbà yẹn gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn bí wọ́n ṣe rọ̀ wọ́n lóyè ńgbà náà lọ́hùn gbogbo wọn wà láyé ńsìn náà bọ̀ wọ́n bá tó wá déwájú wọn Ọlọ́run ti wá ń tẹrí ọ̀tá wọn bá fún wọn so mo tún fi àsìkò yìí náà mo fi bẹ bàbá mi Olúbàdàn pé Ọlọ́run Olódùmarè kò ní bá yọ yín jẹ́ tí kó wa débi kankan kó wa jìnnà gbogbo tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ yìí lásán ti fi hàn pé bàbá alálùbáríkà nìyí
wọ́n máa ń gbalẹ̀ àwọn èèyàn ṣeré tẹ́lẹ̀ ni wọ́n á pààyàn dànù ẹ̀mọye baálẹ̀ tẹ́ ti rọ̀ lóyè nítorí ọ̀rọ̀ lẹ̀. So igbó tẹ́ bá ń ṣe ẹ má rò pé èèyàn orí o ayé ń rí o wọ́n lè mọ́ ti sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n bá sọ náà wọn ò ní sọ lójú yín o pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ògbà tí ẹ lò lórí oyè yẹn bàbá mi Olúbàdàn ẹ ní fìnira lò ó àti jẹ àti mu yín kò ní padà nira o. Àdúrà tí mo ṣe yẹn àwọn kan máa wò pé kò yẹ kí n ṣe irú àdúrà yẹn pẹ̀lú tí bàbá yẹn ní Kárúnà owó rẹ̀ ló dòkúta yìí o kò ní rówó náà mọ́ o. So kò sí ẹni tí ìbànújẹ́ tàbí nǹkan aburú ò lè bá ṣùgbọ́n kò ní bá ẹ̀yin kò ní bá wa kò ní bá gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ń wò wá tínú yín lò tẹ́yin náà ń ṣe àṣeyẹ gbogbo tí jẹ́ aburú kò ní bá yín àní rí kíní ẹ̀jù báyìí lọ mo ti ṣe nǹkan táwọn èèyàn fẹ́ kí n ṣe mo ti wá sọ́dọ̀ mọ̀lẹ́bí mi mo dẹ̀ ti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ẹ̀yin náà dẹ̀ ti gbọ́ bóyá ọ̀rọ̀ ṣe lọ ẹ jẹ́ ká fi ikú lẹ̀ fọlọ́run gbogbo tí ó bá ń ṣẹlẹ̀ lénìí ó ní mọ̀ sí Ọlọ́run nínú Ọlọ́run lédùmarè yóò wà pẹ̀lú wa a tó fojú sunkún ara wa o ẹ ṣé gan-an mo dúpẹ́ ọ̀rọ̀ yẹn ò ní jù báyìí lọ ó tó dìgbà míì tí máa tún mú nǹkan mi wá sí ojú ìwòran yín mo kí gbogbo yín pé ojú ò fẹ́ ra kù.